الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ثم أما بعد. gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fún Ọlọ́run tán, ta ṣe àsàlátù fún ànábì wa Muhammad, akíra wa ní kíkí ti Islam, àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. lórí ìbára ẹni sọ̀rọ̀ tí òní, ohun tí a máa bára ẹni sọ òun náà ni tilawatul Qur'an wa adabuha. Ìmá ké al-Qur'an, ìmá ka al-Qur'an àti àwọn ẹ̀kọ́ yáyì tí ó wà fún un. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, al-Qur'an tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni ìwé òfin tí ó tóbi jùlọ, tó dẹ̀ pàtàkì jùlọ tí Ọlọ́run ọba tó fún ànábì wa Muhammad, kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá a, wọ́n sọ̀kalẹ̀ fún un láti jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ayé. Al-Qur'an yìí, ọlá àti ọlà òun náà ni ó wà fún ẹni tó bá ń ké, ẹni tó bá ń kà. ànábì wa Muhammad, kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá a, ó sọ fún wa ní inú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀. ara àwọn ọ̀rọ̀ yẹn ó ní iqra'ul Qur'an, ó ní ẹ máa ké al-Qur'an, fa innahu ya'ti yawmal qiyamah shafi'an li ashabi. ó nítorí pé tó bá dijọ́ al-qiyamah, al-Qur'an ni ó wà sí pẹ́ gbogbo ẹni tí ó bá ń ké al-Qur'an. ara àwọn ọlá àti àwọn ọlà tó wà fún kíké al-Qur'an nìyẹn. níbòmíì ó jẹ́ ká mọ àwọn ẹ̀san tó jẹ́ ẹ̀san rere tó wà fún al-Qur'an. ó ní ẹni ó bá ké arafi kan ní al-Qur'an yóò gba ẹ̀san 10. ó ní tẹ́yìn bá wá ké alif lam mim, wọn ò ní ka arafi mẹ́tẹ̀ẹ̀ta yẹn, wọn ò ní kà sẹ́yọ kan, wọn á kà fún arafi mẹ́ta. tẹ́ pé alif èèyàn gba ẹ̀san rere lórí ẹ̀, lam èèyàn gba ẹ̀san rere lórí ẹ̀, mim èèyàn gba ẹ̀san rere lórí ẹ̀. ẹ wá wo iye ẹ̀san tí èèyàn ó gbà lórí pé èèyàn ń ké al-Qur'an. nítorí díẹ̀ yìí, Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga gan, ó ti sọ fún wa wípé al-Qur'an yìí ó kí a máa ké bó ti tọ́ àti bó ti yẹ. ìdí nìyẹn tó sọ fún ànábì wa Muhammad, kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá wípé warattilil Qur'ana tartilan. ó ní ẹ máa ké al-Qur'an ní kíké sísẹ̀ntẹ̀lé, ní kíké títò lérí ara wọn, ní kíké pẹ̀lú àwọn òfin tí ó dìrọ̀ mọ́ bí èèyàn ṣe ké. ó náà ni wọ́n ń pè ní tartil. ànábì wa Muhammad, kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá a, nígbà tó tún sọ nípa pàtàkì al-Qur'an yìí, ó sọ fún wa wípé ìdí al-Qur'an kíké ni oore wà jùlọ. tó náà ẹni tó bá kọ́ al-Qur'an tó sì mọ̀, tó náà tó fi ń kọ́yàn, òun lẹni tó lóore jùlọ nínú àwọn ẹrúsìn Ọlọ́run. ànábì wa Muhammad, kí Ọlọ́run kó máa bá a, ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé khayrukum man ta'allama al-Qur'an wa 'allamahu. ó ní ẹni tó lóore jù nínú yín, òun náà ni ẹni tó bá kọ́ al-Qur'an tóun náà sì fi ń kọ́yàn. òun tá a bá fẹ́ wo ẹni tó lóore jù nínú ayé, òun náà ni ó wà nínú ẹni tó lóore. Ọlọ́run ò sọ pé ẹni tó bá di ipò kan mú tàbí òmíì òun ló lóore o, nítorí pé gbogbo àwọn ipò ayé tá à ń wò yẹn, ipò tí Ọlọ́run fi ṣàdánwò fẹ́ni tó bá wà ńbẹ̀ ni. bó ṣe dáadáa ńbẹ̀
ó fi ṣàdánwò fún ni, bó sì ṣàìdá ń bẹ̀ ó ṣàdánwò fún ni. bet inú alukur'an èèyàn ní ké kur'an kó gbẹ́sẹ̀ nígbà tí ó bá ti ké sí ọ̀nà tí ní ọ̀nà tí ó lòdì ní kíké. nítorí ìdí èyí ẹni tó jókòó ti alukur'an tí ń ké alukur'an lójú méjèèjì òun náà ni ó súnmọ́ kápẹ́ ní àwọn ẹni ọlọ́run lórí ilẹ̀. bákan náà Ànábì wa Muhammad kí adọ́n kó máa bá ó tún sọ nípa ọlá tó wà fún alukur'an. ó ní majtama'a qawmun fi baytin min buyutillah, àwọn èèyàn ò ní kójọ sínú ilé kan nínú àwọn ilé ọlọ́run yatluna alukur'an yatluna kitab Allah, tí wọ́n máa ka tírà ọlọ́run watadarasunahu bainahum, tí wọ́n sì tún máa fi ẹ̀kọ́ tí ń bẹ kọ́ra wọn. illa nazalat alayhimus sakina, àyàfi kí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ lé wọn lórí. wa ghashiyatuhumur rahma, àyàfi kí ìkẹ́ ọlọ́run kó ràgàbò wọn kó bò wọn dàrú. nǹkan tí Ànábì Muhammad wí òun náà nìyẹn. wa haffathumul malaika, àti kí àwọn màláíkà kí wọ́n dáàbò bò wọn níbi tó jẹ mọ́ ewu. wa zakarahumullahu fi man inda, àti kí ọlọ́run ọba àfikọ́ ọlọ́run ọba ó tún rántí wọn kún àwọn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n rántí ọlọ́run. nítorí náà a lè sọ ọlá tó wà fún alukur'an a lè sọ tán lẹ́nu wọn bá àsìkò péréte tí a ní. àwọn nǹkan tí wàá jẹ mọ́ àdábù tilawatil kur'an, àwọn ẹ̀kọ́ yáàyì tó jùrọ̀ mọ́ bá a ṣe ké kur'an òun náà ni a máa sọ fún wa. àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni al-ikhlas, kí a rí wípé kur'an wa tá a máa ké ká máa ké lẹ́ǹtí ń ṣàfọ̀mọ́ fọlọ́hún ọba, ká máa ké kó jẹ́ pé ojú rere ọlọ́run la fi ń wá, ká má fi wá oríyìn látọ̀dọ̀ àwọn èèyàn. tó bá ń ké Quran dáadáa tó bá fi wójú rere ọlọ́run, báwọn èèyàn bá wá yìn ọ́ lẹ́yìn ìgbà náà kò sí nǹkan tó burú ń bẹ̀, ìwọ kọ́ ló rán wọn, ní tí ojú wọn tó náà ni wọ́n ń sọ. ṣùgbọ́n kàn sọ pé Quran èèyàn tí èèyàn máa ké èèyàn ó gbé ka wípé káwọn èèyàn ó lè máa yìn mí, tàbí èmi náà fẹ́ fi promote ara mi. ẹni tí ó ké Quran tí ó gbà ládá kò ní nírú àníyàn yẹn. irú àníyàn yẹn tí èèyàn bá ti ní tẹ́lẹ̀ kó yọ kúrò nínú àníyàn rẹ̀, kí ó lè bàjẹ́ wípé bí ó bá ṣe ń ké tírà ọlọ́run yóò máa gba ládá, ọlọ́run ó dẹ̀ san irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀san rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àdìsí ló wà ní láyìn tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. àdìsí sọ fún wa wípé tó bá dijọ́ àlìkíyámọ̀ àwọn èèyàn mẹ́ta ni ọlọ́run ó kọ̀ fìná jó wọn. ó ní awwalu man tusa'ar bin nar bihimun nar yawm al-qiyamah thalatha, pé àwọn èèyàn mẹ́ta lọ́lọ́run ó fìná jó ní àkọ́kọ́ ẹni tó lọ́run ó jò ná tó bá dijọ́ àlìkíyámọ̀. ìta fẹ́ lò ń bẹ̀ òun náà ẹni tó jẹ́ pé ẹni tó ń ké Kùránù tó jẹ́ pé torí iṣẹ́ àrími ni, tó jẹ́ pé torí iṣẹ́ àgọ́bin ni, torí pé òun gangan ó fẹ́ hàn láwùjọ ni, tó jẹ́ pé èrò ẹ̀ tí ó ń ké Kùránù nìyẹn, èrò tí ọlọ́run ò fara mọ́ ni. nítorí náà tẹ́ ẹ̀ bá ti bá rú èrò ìdọ́dọ̀ ọlọ́run, ẹ̀san Kùránù tí ó ké kò lè wà fún un, kódà ìbàlẹ́jọ́ burú òun náà ló tún máa jẹ́ fún lọ́dọ̀ ọlọ́run. torí náà tí ẹni tí ó ń gbọ́rọ̀ yìí tó bá wà nínú ẹni tí ń fi Kùránù rẹ̀ kíké wá oríyìn àwọn èèyàn, kó mú àníyàn rẹ̀ kó ń bi yẹn látòní lọ, kó sọ Al-Kùránì rẹ̀ tó ń ké kó sọ di ohun tó fi ń wá ojú rere ọlọ́run ọba. ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àyí wà nínú ẹ̀gbin kápẹ́ a máa ké Al-Kùránì, tọ́lẹ́ni tó ń ké Al-Kùránì ló ń bá sọ̀rọ̀, tó náà àti ẹ̀gbin àfarayí ni, bí ẹni tó fara yí gbẹ́, ẹni tó fara yí tọ̀, a gbọ́dọ̀ mọ́ tónítóní fún bí àwọn ẹ̀gbin yẹn. àtẹ̀gbin àtarasẹ̀ ní, bí ẹni tó yàgbẹ́ tí ò tábà, ẹni tó tọ̀ tí ò tábà, ẹni tí ó ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ò wẹ̀wẹ̀ jánábà. àìmọ́ ké Quran pẹ̀lú káwà nírú condition yẹn. nítorí náà ẹni tí ó ké ọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ wà ní mímọ́, ní ìmọ́tótó tí Islam tó fi kọ́ wa.
ìmọ́tótó yẹn ni pé lẹ́yìn ìgbà tá a bá mọ́ níbi àwọn ẹ̀gbin àfarayí tán àti ẹ̀gbin àtarasẹ̀ tán òun náà ni pé kéèyàn wá ṣàlùwàlá ara àwọn ìlànà bá a ṣe ké Quran òun náà nìyẹn. ara ẹ̀ náà ni kí a rìn orin tá a bá fẹ́ ké Quran nítorí pé ẹnu wa ta fi ń ké Quran yẹn àwọn ẹ̀dá ọlọ́run kan tí a lè fojú rí wọn àwọn ń súnmọ́ wa tí àwọn fẹ́ lè máa gbé ẹnu bọ̀ wá lẹ́nu níbi tán súnmọ́ wa dé àkànlè fojú rí wọn ni. bí ó bá ti di pé ẹnu èèyàn ń rùn báwa náà ṣe máa ń kórìíra ẹni tí ẹnu rẹ̀ bá ń rùn tá a dọ̀gbọ́n máa avoid ẹ̀ bá àbá lè sọ fún un tá a dọ̀gbọ́n máa kọjú sí ẹ̀gbẹ́ kan. bẹ́ẹ̀ náà làwọn màláíkà ọlọ́run tí wọ́n máa wà níbi tí wọ́n bá ti ń ké Quran ni wọ́n máa kọjú kúrò lọ́dọ̀ ẹni tó ń ké Quran nípasẹ̀ wípé ẹnu rẹ̀ ò mọ́ ẹnu rẹ̀ ń rùn. tó náà a gbọ́dọ̀ sì mọ́ tótó ara wa adẹ̀gbọ́ tí ò sì mọ́ tótó ẹnu wa tá a bá fẹ́ ké Quran. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà lórí alukur'an kíké òun náà ni alisti'aza walbasmala. a gbọ́dọ̀ ṣe a'udhu billahi minash shaitani rajim. a gbọ́dọ̀ sadi ọlọ́run nípa aburú àṣetáánì kọ́lọ́run kó má jẹ́ kí ó ráàyè lọ́dọ̀ wa kó zẹ̀ má nípìn nínú alukur'an tí à ń kà. nítorí téèyàn ò bá sadi ọlọ́run lórí ẹ̀ lè máa ké Quran kọ́kàn rẹ̀ kó mọ́ wà ń díẹ̀ yóò kàn ẹ̀wọ̀n tó ń kàn máa ké lọ náà ni kó gbogbo àwọn àyà kẹ́ tẹ kéèyàn ò débẹ̀ kéèyàn ó kan sẹ̀ wípé kó ṣàdúrà pé kọ́lọ́wọ́ bó fìyàn lè kẹ́ àbọ̀wá sọ yẹn náà kó ọkàn rẹ̀ ò ní mọ̀gbà tí tó bá débẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó náà tó ń ké Quran ìwájú ọlọ́run ló wà ẹni tó dẹ̀ wà níwájú ọlọ́run tó kàǹkà jùlọ ó gbọ́dọ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ó wà níbi nǹkan tí ó bá ń ṣe. ara àwọn tó jẹ mọ́ ẹ̀kọ́ yáyì tó dìrọ̀ mọ́ bí a ṣe ń ké Quran ó náà nìyẹn. gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ló ní àdíìsì nú tá a lè fi gbé lẹ́sẹ̀ ṣùgbọ́n àsìkò tí a ní lórí ètò yìí kò ṣe àsìkò kan rẹpẹtẹ. bákan náà ara àwọn àdábù tilawatul Quran ó náà ni pé tí èèyàn bá ń ké Quran tó bá dé àyè ìkẹ́ kọ́tọ̀rọ̀ òkè ọlọ́run pàápàá àlìjánnà tó bá sì dá àyè ìyà kọ́sádì ọlọ́run ń pa ìyà ayé àti ìyà ọ̀run. Allahumma inni as'aluka aljanna wa ma yuqarribuni ilayha min qawlin aw fi'lin aw amal wa a'udhu bika minan nar wa ma yuqarribuni ilayha min qawlin aw fi'lin aw amal. bákan náà a gbọ́dọ̀ máa kíyèsí àwọn òfin tí ó dìrọ̀ mọ́ bá a ṣe ké Quran. àkànlè máa ké Quran láì tẹ̀lé àwọn òfin tí a fi ń ké. díẹ̀ nínú ohun tí àsìkò gbà wá mọ́ láti lè sọ lórí ètò yìí nìyẹn. àtẹni tó ń wí ni àtẹni tó ń gbọ́ ni Ọlọ́run kó jẹ́ kí ó wúlò fún wa ibi tí èèyàn ti jèrè ẹ̀ Ọlọ́run kó jẹ́ kí á jèrè lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀. gbogbo àwọn retí àwọn anábì Ọlọ́run fẹ́ náà tọrọ tọ́lọ́n gbà fún wa Ọlọ́run kó gbà fún wa náà. àwọn mùsíbà tán sáde Ọlọ́run lórí ẹ̀ tọ́lọ́n làwọn Ọlọ́run kó làwọn náà. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي